bí àádọ́ta ọdún láyé láyé àtàyè dẹ́ra. 50 golden years birthday. 2-in-1 celebration ni o. ọjọ́ yẹn gẹ́gẹ́ náà tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Àwíkóńkó FM. ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun. lọ́jọ́ Sunday August 24 ọdún 2025. bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́. gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀. Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ni. ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Àwíkóńkó nọ́mbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ wo la bí àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ló gbé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. a máa retí yín o. a máa retí yín o. a máa retí yín o. lágbára Ọlọ́run kò tó sùn mọ́ nígbà tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa rẹ̀ ló dàbí ẹni pé ó jìn pé ọjọ́ gbọ́ọ̀rọ̀ ni ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún níbi tá a ti fẹ́ ṣe méní ṣe méjì tàbí tá a ti ní ṣe méní ṣe méjì ju pé a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá ọba tó lẹ̀mí ọba tó dá wa sí ti ń pa wá mọ́ Ọlọ́run alààyè tí ń kẹ́ wa tí ń gẹ̀ wá lójoojúmọ́ ọba tó mí ẹ̀mí ìyè sí wa nínú ọba tó ń kà wọ́n máwọn alààyè ọkàn ọba tó ní ká máa bẹ pẹ̀lú àlàáfíà ọba tó fún wa lóore ọ̀fẹ́ láti inú oyún dọmọ ọwọ́ dìrákòrò dọmọ tí ń rìn bẹ̀rẹ̀ iléèwé dàkókò yìí oore ọ̀fẹ́ ńlá ni o a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìkan a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni fún ayẹyẹ ọjọ́ ìbí yìí bákan náà la sọ pé a ṣe ìkówójọ fún ti FM rédíò níbi tí mo ti nígbàgbọ́ nínú Ọlọ́run kò sóhun tọ́lọ́run kò lè ṣe kò sóhun tọ́lọ́run kò lè ṣe kò sí nǹkan tọ́lọ́run bá ò lè ṣe ẹ̀dá ò gbọ́dọ̀ ró rẹ̀ pín ayé a máa ro èèyàn pín bí àṣà Wàsíù Àlàbí Pàṣúmà Àlàbí ọjọ́ yẹn mọ̀ rí o Pàṣúmà Jíbọ́lá tí wọ́n ti rò pin pé kínni ò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ o tó padà dẹni táyé fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni ẹ̀wọ̀n oníkẹ́tún wà náà o láti gbà takàn wá bí ẹni ò sí o níjọ́ òun tẹnu òní tó ń jẹ gbádùn tẹnu òní tó ń jẹ gbádùn kọ́kọ́ jẹ kúrú tráfíkì ayé ti gbé mi pàṣọ tí mo mọ̀ báyé mo wà bọ́run mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye láti ilẹ̀ Pàṣọ ló kọ́ lórin so eléyìí tọ́pẹ́ láàyè ọ̀tọ̀ Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó Àjàó ọ̀rọ̀ Àwíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pápápá mi ò nílò àmì fàágùn fún ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ náà ni àwọn Mọ́gàjí ló fìtàn balẹ̀ ṣé bọ́mọ ọ̀bátàn yọ bá rọ́bá àrọ́bá ń bàbá fún tàn nípa ìrìn àjò àwọn Ọ̀yọ́ ńgbà tí Ọ̀yọ́ lé fọ́ tógun tí Ọ̀yọ́ lé ká tọ́lọ́mọ ọmọọmọ tó jẹ́ pé ẹni orí yọ ó dilé ni ńgbà tí Àtìbá di alárìnkiri ńlọ ti kọ́kọ́ fẹ́ dúró sí ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ń pè ní Atọ́yọ̀tẹ̀ Atọ́yọ̀tẹ̀ yẹn túmọ̀ sí pé ìhà yín la tún Ọ̀yọ́ tẹ̀ sí ìhà yín la tún Ọ̀yọ́ tẹ̀ dó sí tàbí a fẹ́ tún Ọ̀yọ́ tẹ̀ dó síbí káwọn Ògbómọ̀ṣọ́ tó lo ọgbọ́n gbéfà janlẹ̀ gbéfà ní káwọn ọmọ gbàjèjì Ifá ní kó tètè máa lo ẹsẹ̀ yárò kọ́mọ́sọsẹ́ o eré tètè kó agége kó tó di pé Àtìbá di èrò àgọ́ Ọ̀já kí àgọ́ Ọ̀já ó tó di àgọ́dọ̀yọ́ kí àgọ́dọ̀yọ́ ó tó di Ọ̀yọ́ Àtìbá kọ́yọ́ Àtìbá ó tó di Ọ̀yọ́ Aláàfin
Àkàndá àìgbọ́dọ̀ lọ́kùnrin mọ ogun kọ́lọ́ jẹ́ káwọn bàbá yìí ọpẹ́ fún wa wọ́n ti dàgbà wọn ò tí ì dàgbà tó àgbò fọwọ́ páwù tí wọn àgbò fèrègì jòbè àgbà ò ní tán lórílẹ̀ ìsọmọ òjìnà fún ẹ jẹ inú wa dùn pé ẹ mọ̀ tán inú wa dùn pé ẹ ṣètọ́jú tán inú wa dùn pé akẹni ẹ lè jáde lásìkò tó yẹ láti sọ̀rọ̀ Àkàndá ẹ má jẹ́ lu àmì fàágùn fún bí mo ṣe sọ ẹjá gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá yìí akẹni wọn akin tí lákin ẹgbẹ́ lójú ogun ẹ ṣe pọ̀. Èmi ni ọmọ ọba Ọláwuyì Oyèláyọ̀ Ìtàbí Mágàjí ìdílé Abúmọ̀kù tọ̀ tí ń jẹsọ̀. tí jẹsọ̀ ọ̀hún. Àwa àdílé tàdókòlẹ̀ ìdílé Gbágun ni Alhaji Sikiru Oyèlámì Gbágun ẹni tó mẹ́lápá làáfíà ó ní Stephen Ìlúfóyè Láyọ̀dé ìdílé Ọdún Àrò. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìjọba ní tí wọ́n ṣe fún wa wọ́n gbọ́ ìgbé wa wọ́n ọ̀bẹ kí Ọ̀yọ́ ṣètò ọ̀dàrú ni torí pé bàbá wa tó gbèsè wọ́n ti jẹ alága lọ́balọ́ba yìí. Ewa ti rí tí wọ́n tún wọn sọ pé ìtàn ń bẹ ńlẹ̀ Ọ̀yọ́ empire ti wó Ọ̀yọ́ empire ti wó Olúgbọ́n ọ̀nà Ìdọ̀fìn àlọ́wà nílùú wọn ní Ṣakí àwọn Àrẹ̀sà wọ́n ń bẹ Ìbàdàn wọ́n ń bẹ Ìlọrin wọ́n ń bẹ l'Ógbómọ̀ṣọ́ Olúgbọ́n tẹ wí yìí baálẹ̀ Òkèlè wọ́n fà lọ ń di pàǹgọ̀rọ̀ níwájú ilé baálẹ̀ Òkèlè níbẹ̀ lọ́nà tààrà ń bẹ̀ lọ́wà the first Olúgbọ́n l'Ógbómọ̀ṣọ́ Olúgbòde ni tó náà kọ́ ìtàn bẹ́lẹ̀ nígbà tí Ọ̀yọ́ tí ìtú tán Prince Atiba ọwọ́ tó Ògbómọ̀ṣọ́ ilé àtọ́yọ̀ tẹ̀ nísàlẹ̀ àfọ̀n ńlọdẹ sí àwọn ìdílé mọ́kànlá ni wọ́n lọ́mọ tí a mẹ́lẹ́ Ògbómọ̀ṣọ́ yìí máa ka díẹ̀ fún yín ìdílé Adésí ńbẹ̀ńbẹ̀ ìdílé Ṣẹ̀kẹ̀ǹgbẹ̀dẹ̀ ńbẹ̀ńbẹ̀ ìdílé Ọ̀ṣọ́mọba ńbẹ̀ńbẹ̀ ìdílé Ọ̀gbọ̀ ńbẹ̀ńbẹ̀ wọ́n lọ́mọ wọ́n bẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ìdílé Àdìsólúkọ̀tún nítara ńbẹ̀ńbẹ̀ tó náà kọ́ ni pé ìtàn bẹ dáadáa àwa la sì fi Prince Atiba sí Àgọ́dọ̀já níbẹ̀ yẹn àgọ́ ọ̀já lọ́wà a ní kí Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa sọ tó náà kọ́ àwa ní tàn tó tẹ̀lé wa táà fi ń béèrè ẹ̀tọ́ wa. Ẹ ti gbọ́ nípa bí Ọ̀yọ́ ṣe wà ní orí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ torí ilé Ọ̀já Ògbómọ̀ṣọ́ ló wà àgọ́ Ọ̀já ni ó di Ọ̀yọ́ ní ìsìn tí a bá wá tó ń tírèsì history lọ Aládìkún orí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló wà Ògbómọ̀ṣọ́ ni wọ́n gba adé fún Aláàfin nígbà tó débí nítorí pé tí wọ́n bá kìlọ̀ wọ́n ìpè ládé Aláàfin ọ̀ládé adé Aládìkún la gbà fáláàfin ó fi hàn wípé Ògbómọ̀ṣọ́ ló fún Aláàfin ládé inú wa sì dùn pẹ̀lú wípé history kò sọnù Ògbómọ̀ṣọ́ látijọ́ wọ́n ti dá Ògbómọ̀ṣọ́ lẹ̀ ibi tó wà náà ló wà yìí látijọ́ wọ́n ti dá Ìbàdàn lẹ̀ ibi tó wà náà ló wà ṣùgbọ́n ó níbi wọ́n dá Ọ̀yọ́ sí kó tó di pé ó wá bí kó tó wá di wípé a fi síbẹ̀ hàn láàrin àwa méjèèjì Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa pẹ̀tùkù dédé àkókò yìí òun bì kíbi tẹ́ bá ti láǹfààní àti láti máa wò mí láti máa gbọ́ mi. Ọ̀dọ̀ bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́ ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì prophet Reuben Àìkọ̀rẹ́ bàbá mo kí n pẹ́ kú kalẹ̀. ẹ ṣé olóòtú. Oríṣiríṣi nǹkan lè dá máa ń dojú kan lé ayé
ìkan nínú ẹ̀ là ń pè ní ogun ojú kan. Bàbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí a pè lógun ojú kan, wọ́n fẹ́ kẹ́ bá mi sọ níwọ̀nba irú ogun wo là ń pè lógun ojú kan. Bákan náà, ọ̀nà wo la lè gbà bọ́ kúrò nínú ogun ojú kan. Ogun ojú kan jẹ́ ogun amúnilẹ́rú, ogun amúnisìn, ogun afàsìkò ẹni ṣòfò. Ibikíbi tí wọ́n bá ti ń fi ogun ojú kan bá èèyàn jà, èèyàn máa sáré, yóò máa gbìyànjú, yóò máa làkàkà, yóò máa ṣe gbogbo ipá tó lè ṣe, ṣùgbọ́n àṣeyọrí ò ní sí ńbẹ̀. Ẹnikẹ́ni tí ogun ojú kan bá ń bá jà, ń tẹ́ ṣàkíyèsí ni pé yóò máa ṣiṣẹ́ bí erin, yóò máa jìjẹ ìlérí, yóò máa kówó ńlá jọ, ṣùgbọ́n kò ní tí ó fi ṣe. But ogun ojú kan ó dàbí atẹ́gùn tí èṣù ń fẹ́ tàbí tí ogun ìdílé ń fẹ́ sí ni. Ogun yẹn ló dé bá Abrahamu, ogun ojú kan. Ogun ojú kan yẹn la máa ń pè ní ogun àníjẹ́ kó lọ, ogun amúnilẹ́rú, ogun àníjẹ́ kó ní dàgbàsókè. Ó dàbí ọmọ kékeré tá a bí, ó yẹ kó máa wọ́, kó máa rákòrò kò rákòrò, ó yẹ kó dìde mọ́ nǹkan kò dìde, ó yẹ kó máa rìn kò rìn, ó yẹ ó sọ̀rọ̀ kò sọ̀rọ̀. Ogun ojú kan ni o, kò ní lè kó lójú kan, kò ní lè kó lójú kan. And then àwọn kan wà tó máa ń ta ọfọ ogun ojú kan náà sí, tó yẹ pé wọ́n á kàn rán ọfà stroke sí wọn ni. Ìmí láti dá wọn gúnlẹ̀, ìmí àìsàn tí wọ́n kàn máa wádìí tó ní rí, òun náà fi ń dà. And then gbọ̀n bá tarú nǹkan bẹ́ẹ̀ sí yàn, èèyàn wà lójú kan. Ẹlòmíì iṣẹ́ tó ń ṣe, ó yẹ kó láṣeyọrí, ó yóò nígbèga, kò nígbèga. Ẹlòmíì kó tó di pé yóò nígbèga láti kó ibi tó wà yẹn bọ́ síbòmíì, wọn ò ní jí ó lè kúrò. Bẹ́ẹ̀ ni. Ẹlòmíì ìrìn àjò ló wà lóòótọ́, ṣùgbọ́n ogun ojú kan láti lù ú ibi ó ti kú ò, láti ìletò tó ti kú ò, láti fámìlì tó ti kú ò, wọ́n ń fi ojú kan mọ́nítọ̀ ẹ̀. Àwa máa sáré, a máa ṣe gbogbo tó lè ṣe, kò ní rí ṣe. Ogun ojú kan ni. Náà ẹni tó ogun ojú kan bá ń bá jà, ọ̀nà àbáyọ wà, ó ní Jésù. Ó lè yanjú ẹ̀ nípasẹ̀ wòlíì tó lọ ń bá fi rán. Torí wòlíì ti pọ̀ nú ayé, gbogbo ara ti bá wòlíì mi pàdé. Àwọn kan ní àwọn ti bá pàdé, àwọn tí Bíbélì sọ̀rọ̀ wọn ń bẹ nínú ayé. Bẹ́ẹ̀ ni. And then n tó wà ń bẹ̀ ni pé èrí tá a bá ti ní yóò jẹ́ àmọ́ bá a ṣe wà, bá a ṣe dí pẹ̀lú ẹni tó nírú èrè tá a ní. Ìgbà míì wà tó yẹ pé ẹni tí ò lè rí tá a ní, wòlíì tí ò lè rí tó dẹ̀ sọ̀rọ̀ ẹ fún, kò fìgbà kan lè rí yẹn rí, yóò kàn máa wò ni. Ṣùgbọ́n Jésù ó ti fi rán àwọn kan, inú àwọn tó fi rán ni mo wà. A pọ̀ bẹ́ẹ̀ o, kì í ṣe mi nìkan o. Ṣùgbọ́n n ta béèrè rí, kí ni wọ́n béèrè pé kí lọ́nà àbáyọ. Àwọn èèyàn tá à ń gbọ́rọ̀ yìí tá a wà lógo ojú kan, ṣáà ṣe tán fọ́nà àbáyọ. Ṣé à ń wá ojútùú sọ́nà àbáyọ? Tá a bá ń wá ọ̀nà àbáyọ rèé, ẹ já wojú Ọlọ́run lórí ní ti ń ṣe wá. Kí ló ń ṣe wá? Ẹ já wojú Ọlọ́run. Ìgbọ̀n bí kan tó bí Jésù láti sọ pé Jésù ni ó máa jẹ́. Àsọtẹ́lẹ̀ wá látọ̀run pé Jésù ni ó máa jẹ́. And then gbọ̀n bí orúkọ yẹn náà ń pè. Ó wá túmọ̀ sí pé tá a bá wojú Ọlọ́run, ọ̀nà wo lè tọ́ láti kúrò ní ogun ojú kan, á dẹ̀ lè bọ́. Nípa ìwádìí, nípa àsọtẹ́lẹ̀. Nípa bàbá, ẹ máa sọ wípé kò di dandan ìgbà táwọn èèyàn bá fojú kàn yín. Bẹ́ẹ̀ni. Kí wọ́n tó wá ojú Ọlọ́run. Pé ẹ máa ń sọ̀nà fún èèyàn lórí fóònù. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń sọ fún wọn kẹ́sì sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá yín sọ. Ẹ mọ̀ tábánikà sọ̀rọ̀, àní lè ṣàlàyé ẹ̀ tán bí. Wọ́n lè láǹfààní àti. Bẹ́ẹ̀ni. Ìdá kan gbogbo àwọn tí wọ́n pè mí tí wọ́n ní ẹ̀rí through page yìí àti káàkiri, wọ́n máa ń pè mí lórí fóònù. And then bá pè mí ń sọ fún àdẹ̀sí ń tọ́lọ́ ń bá wí, Ọlọ́run ọdẹ gbọ́, ẹ̀yin náà Ọlọ́run gbọ́ tí ẹ kú olójú kan, gbogbo ọmọ yín tán dè mọ́lẹ̀ wọ́n kú olójú kan. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí rè lórí WhatsApp 070 84 74 20 61 070 84 74 20 61. Nọ́mbà bàbá wòlíì náà lélẹ̀ lẹ́ẹ̀kan sí 07084 74 20 61. Àlàáfíà ní fún yín. Pro Limited, ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé, wọ́n tún bá ní kọ́lé, ọ̀gá ni wọ́n jẹ́. Sísífà Gold Farm Estate, kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa, Treasure Homes, ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro
limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní treasure homes tó wà ní lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní treasure island tí ń bẹ ní mòwe ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní silver gold farm estate tó jẹ́ ti agview pro limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ mr olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé silver gold farm estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops, and while some have taken possession already, you can see the name, some have cleared, and if you can see some that I want to grow the maize, their maize is coming out now, and as we move forward you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. ẹ káàbọ̀ padà o. sẹ́ẹ̀ni sọ pé Awíkonko yìí níjàngbọ̀n n ò níjàngbọ̀n kọ́rọ̀ ọba àlélẹ́rìí ni géńdé tọ́já lórí igi ata tó kú ọ̀rọ̀ lẹ́lẹ́rìí àkàndọ̀rọ̀ Awíkonko mo kí gbogbo àwọn mo káwọn bàbá yìí wọ́n kó akínní ṣíṣe àgbájẹ yín dà o ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ àgbófọ́ pawó àgbófèrègì jòbì iṣu ọmọ òjìnà fún yín jẹ láṣẹ Èdùmàrè. well kéńkélé bá náà ni o kọ́kàn wọ̀ rẹ́kọ̀dù ni àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o àmọ́ gbàgbé ayẹyẹ ọjọ́ òbí ibi tá a ti la fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì ṣèkówó jọ fún FM radio. àwọn kan rò wípé on the 24 náà bí mi irọ́ o because mo rẹ́ nìkan tó sọ pé so birthday mate mi níyín August 24 lèmi náà mo ní no August 18 lèmi ọjọ́ Monday lọ bọ́ sí la fi sún sí Sunday tó tẹ̀lé tó ń jẹ́ August 24th so ọmọ August 18 ni mí August gangan ni birthday mi celebration ni August 24 so àánú Olódùmarè ní físílẹ̀ ẹ̀já sọ̀rọ̀ lórí WhatsApp èyíkéyìí tó bá wù yín tọ́lọ̀ ń fọ́ tọ́ yín lọ́kàn tó wù yín fúnra lára yín tẹ̀ fẹ́ bá mi dá sí bóyá ti lunch ni bóyá ti birthday ni ẹ̀já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣàlẹ̀ káàárọ̀ òjìrè kò ní wọ mi orílẹ̀-èdè lẹ káàárọ̀ òjìrè ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọn àjùwà ṣe o. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹun túwẹ́túwẹ́. sinimá ńlá tá a wí dé. ajagun ta la kọ́lé ẹ̀. ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn òní kalẹ̀. bó
ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀bọra burúkú ni o. ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari. ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀. ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbede méjì yọ gbogbo. apalo gangan lajagun ta tí wọ́n wá o. kò fi bẹ́ẹ̀ jà kò fàdá jà kò fọ kọjá. àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun. iná barawu ta òjò palami ọkà yọ làálà. ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ. sinimá ti tún ajagun ta. it's a blockbuster written and produced by Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó. directed by Ṣeun Akínsànyà correct man. packaged by Mary Akíọ́lá. starring Sanusi Isiakapa. Kabiru Adéyínká Arínájà. Ralph Nìyí. Délé Fagboyọ̀. Adéwálé Alébíoṣù. Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù. Tamatiye. Eléjìgbò. Abẹ́ni ẹ̀rọ. Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó fúnra ẹ̀. Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta. subtitled in English. tragic comedy ni. bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. sinimá titun ajagun ta. now showing on YouTube. ẹ click sórí Awíkóńkó TV kẹrìnrán wò. ajagun ta ni o. àwòtúnwò ni ẹ gbà bẹ́ẹ̀. Adéoyè Abẹ́fẹ́ owó labí akọ̀dá ọ̀rọ̀ Awíkóńkó. Ayẹyẹ àádọ́ta ọdún ọjọ́ ìbí rẹ̀ o. Ó tún máa ṣèfilọ́lẹ̀ rédíò rẹ̀. Awíkóńkó FM gbogbo àgbáyé ló ń bá ẹ̀yọ̀ òkú oríire. òkìkí rẹ̀ ti ń kàn káàkiri àgbáyé lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára. wípé Adéoyè Abẹ́fẹ́ owó labí àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ń ṣayẹyẹ orí kadún. ọjọ́ bíi àádọ́ta ọdún láyé láyé àtàyè dẹ́ra. 50 golden years birthday. 2-in-1 celebration ni o. ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awíkóńkó FM. ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun. lọ́jọ́ Sunday August 24 ọdún 2025. bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́. gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀. táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ni. ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Awíkóńkó nígbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè Abẹ́fẹ́ owó labí àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. a máa retí yín. Yeah.